Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí ọ. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wá ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù aka Àṣírí Ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá yìí fún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ ọmọ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí Ìràwọ̀. Mystery of Star. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò là ń mọ nínú ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí Ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ndì date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndì fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Ṣé ìràwọ̀ omi ṣé ó lè fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́? Ohun tí àwọn ènìyàn ti ń béèrè lọ́wọ́ mi pé àṣírí ìràwọ̀ bá wa fọ́ ọ, a mọ̀ pé ìwọ ni Ọlọ́run fi rán ní àkókò yìí. Ìbà Ọlọ́run, ọba tó ń fún mi ní mímọ̀, ọba tó ń fi òye rẹ̀ tó tún fi ń yé mi sí ní gbogbo ìgbà, nígbà tí àkókò, nígbà tó ní níwọ̀n ìgbà tí ìbá ti dalẹ̀ òun máa fi máa hàn mí gbogbo ìgbà, torí pé òun gbọ́ igbe àwọn ènìyàn, ìgbé lọ́tún lósì. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Olóyìnbó máa ń sọ wípé whom you give the mic of your life to control your life measure. Ẹni tó bá gbé gbohùngbohùn ayé rẹ fún, òun yóò sọ ohun tí ayé rẹ yóò jẹ. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá dàpọ̀ ó ní ṣe nínú ìrìnàjò ayé rẹ. Ìràwọ̀ omi àti ìràwọ̀ afẹ́fẹ́ lótìtọ́, ìràwọ̀ afẹ́fẹ́ ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìràwọ̀ omi, ṣùgbọ́n bí ìràwọ̀ afẹ́fẹ́ bó bá fẹ́ ìràwọ̀ omi, ìkan nínú àwọn méjèèjì ló máa gbéra. Ìyẹn túmọ̀ sí pé ìkan nínú àwọn méjèèjì ló máa rí ògo yẹn lò dáadáa. Bó bá sì ti fi rí lò, ó gbọ́dọ̀ máa tọ́jú ìkejì rẹ̀, ìbá jẹ́ afẹ́fẹ́, ìbá jẹ́ omi. Ṣùgbọ́n kì í ṣe pé kí ìkan nínú wọn kó wá máa sọ pé torí pé lágbájá Ọlọ́run gbé sókè, kó wá ní àkúlétọ́ náà ṣe gbé sókè ju tòun lọ. Wàhálà ti dé nìyẹn o. Inú wọn gbọ́dọ̀ jọ mọ́ síra wọn. Ṣùgbọ́n báwọn méjèèjì bó bá tún jọ túká, ìyà ńlá tó rèé. A ní àṣírí lélẹ́yìí, ohun tó yẹ kó mọ̀ ni, ohun tó yẹ kó la etí rẹ lẹ̀ kó mọ̀ ni, ohun tó yẹ kó máa fi àṣírí yẹn sọ fún àwọn ọmọ rẹ ni. Òun ni mo ń sọ nípa rẹ̀ yìí. Ìwọ ìràwọ̀ omi tó bá jẹ́wọ́ ni Ọlọ́run gbé sókè láàrin yín, fi mọ ìràwọ̀ afẹ́fẹ́ o. Bó dẹ̀ jẹ́wọ́ ìràwọ̀ afẹ́fẹ́ lọ́lọ́run fi gbé sókè, fi mọ ìràwọ̀ omi, kí ìkan nínú yín kó má sì sọ pé láyé obìnrin Ọlọ́run gbé sókè kò lè mí lè fi ràn ọkùnrin lọ́wọ́, kí kò má sọ pé ọkùnrin Ọlọ́run gbé sókè èmi náà gbọ́dọ̀ ní tèmi. Bó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ da ìrìn àjò ayé irú ni. Àní kíní yẹn ní kẹlẹ̀k, torí èlèmi ò kì í ṣe fún èèyàn ní 100% assurance, torí mo mọ̀ wípé ilé ayé ìgbé ayé ìkànnì táwọn ènìyàn tó fẹ́ máa oppress ara wọn. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Ẹ pè àbí kẹ́ WhatsApp ẹ tọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Ẹ follow wa lórí Facebook, YouTube, TikTok. Gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn mẹ́sẹ́gìsì yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn mẹ́sẹ́gìsì yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March
títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Pisces.